bọ̀bọ̀ ẹ̀rí ẹ̀dẹ̀ pa mí ẹ jọ̀ọ́ ibo ni bọ̀bọ̀ ẹranko rádaràda tó ń sọ̀rọ̀ ibo ló ti wá ṣọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ ṣé o kúrò nínú ìlú tó ń gbérí ṣá mi ìgbàgbọ́ pé o kúrò nínú ìlú tó ń gbérí torí tó bá kúrò nínú ìlú tó ń gbérí nǹkan tó sọ lórí olóyè Sunday Igboho yẹn o ò ní sọ ó ti join àwọn muslim ticket àwọn muslim kú oríire kò sí nǹkan tó ń pè ní Yorùbá nation mo orí ẹ ti dàrú o lọ́pọlọ o ǹjẹ́ wo tiẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tá à ń sọ pé a fẹ́ gba òmìnira ǹjẹ́ ìwọ mọ̀ ìtumọ̀ òmìnira ṣá ǹjẹ́ o mọ̀ òmìnira pé ká kúrò lóko ẹrú ṣé torí àwọn oníṣẹ̀ṣe náà ṣe fẹ́ gba òmìnira ni mo rí i pé wọ́n ti kó ọpọlọ ẹ wọ́n ti kó mọ́ tírà wọ́n ti fi hàn tún fún ẹ Ọlọ́run mo f'Olódùmarè búra torí tó bá mọ ìtumọ̀ òmìnira ni mo gbàgbọ́ pé gbogbo nǹkan tó ń sọ yẹn kò ní jáde lẹ́nu ẹ̀ rárá kọ́kọ́ mú yẹn dání ná a ní ká lè ná owó tiwa lọ́tọ̀ ká ní àwọn iléeṣẹ́ tiwa lọ́tọ̀ kílẹ̀ ìwà dá dúró ká dá dúró kéde wa kó ṣọ̀kan kí ohun wá ṣe ọ̀kan ó bọ́ síta ó ní olóyè Sunday Igboho ti da APC ó ti gba muslim ticket àti àwọn ọmọ Yorùbá náà tẹ́ ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho tẹ́ ń sọ fún wa wípé ṣe ni olóyè Sunday Igboho ó wo Yorùbá nation ṣubú ó lọ da APC ta ló dalẹ̀ olóyè Sunday Igboho nínú àwa ṣé olóyè Sunday Igboho ló dalẹ̀ wa ni àbáwa la dalẹ̀ olóyè Sunday Igboho ìbéèrè ni mo béèrè o ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo lórí Facebook ta ló dalẹ̀ ara wa nínú àwa méjèèjì àwa la dalẹ̀ olóyè Sunday Igboho kò sí pé kíní torí ọjọ́ kíní àná tí Sunday Igboho tó jáde wípé a fẹ́ gba Yorùbá nation inú gbogbo àwọn èèyàn dùn kò sílùú tó dé gbogbo ìró wọn rọ̀gbà yíká ni àbí mo parọ́ ìgbà tó ń táwọn gọ́ọ̀mẹ̀ntì lọ sí ilé Sunday Igboho kì í máa ṣe Tinubu ló wà lórí oyè ńgbà yẹn àbí ṣé Tinubu ló wà lórí oyè ńgbà yẹn ìgbà tó lọ sí ilé Sunday Igboho tó ń rí bí gbogbo ìlú ṣe ń mì tìtì lórí ọ̀rọ̀ Sunday Igboho tó ń lọ bẹ̀ tó ń lọ pààyàn tó ń arrest Sunday Igboho ẹ̀yin ọmọ Yorùbá mélòó lẹ jáde tẹ wá protest ọjọ́ mélòó lẹ fi protest èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún wa tẹ́ bá ti ń ṣe gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ń ṣe láyé yìí ẹ jẹ́ ká máa rántí ọ̀la o number 1 ẹ̀yin ọmọ Yorùbá mélòó lẹ bọ́ síta tẹ wá protest ọjọ́ mélòó lẹ fi protest pé kán fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ wá dúró gbogbo ilé ẹ̀ tán bàjẹ́ lóríṣiríṣi ẹ wo ìyà tí màá yẹn jẹ ṣé Tinubu ló wà lórí oyè nígbà tán arrest olóyè Sunday Igboho kẹ́lẹ̀ mọ̀ pé àwa la dalẹ̀ kò dalẹ̀ tiwa kíyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń rìlíìsì Sunday Igboho àwọn wo ló jẹ́ kó rìlíìsì Sunday Igboho àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ò dá lóòótọ́ àwọn olórí wa ò dá a sọ pé wọ́n dá ṣùgbọ́n tí àwọn olórí wa ò bá fọwọ́ sí wọn lè ever rìlíìsì Sunday Igboho láyé àbí ìyẹn tún lọ bẹ́ẹ̀ wọ́n rìlíìsì Sunday Igboho tán kò lè wọ̀lú wọ́n tún ti ń ka oríṣiríṣi ẹ̀sùn sí lẹ́sẹ̀ torí àwọn Haúsá tán arrest Sunday Igboho àwọn Fúlàní wọn ò fẹ́ kán rìlíìsì ẹ̀ ojú ẹsẹ̀ wọ́n tún ti ń ka oríṣiríṣi ẹ̀sùn fún àbí ṣé ló wà ń bẹ̀ ìgbà táwọn Haúsá tún kúrò ń bẹ̀ tán ọmọ Yorùbá wọlé síbẹ̀ Tinubu débẹ̀ àbí Tinubu ò débẹ̀ ó fún olóyè Sunday Igboho ní freedom àbí ṣé rò pé tí Tinubu ò bá fún olóyè Sunday Igboho ní freedom ṣé Sunday Igboho ṣé ó lè ṣàdédé wọ ìlú kó sọ pé òun fẹ́ join APC débi tá tún sọ pé wọ́n tún fi jẹ olórí nǹkan kan
ẹ jẹ́ ká máa nǹkan tẹ̀dá bá ti ń ṣe láyé ẹ jẹ́ ká máa rò lọ síwájú lọ sẹ́yìn. ẹ má yẹ kí n gbàgbé ìwọ tó bá ní ìdè ogun diabetes, ogun ulcer, hepatitis B, hepatitis C, nǹkan tó bá ṣàtúnṣe ní inú ara organs ni kàn message mi. Ọ̀pọ̀ bóyá o ní ìdí babaláwo tó wà òkè message mi jẹ́ kí n mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé tí ìgbà tó wá padà dé àkọ́kọ́ náà Sunday Igboho ó ti ìṣùpá àwọn politician ló ṣiṣẹ́ fún tẹ́lẹ̀, àwọn ọmọ Ládọjà ni. Ó kàn ń wò pé báwo èèyàn ṣe ń jẹ̀yà ara òun ò gbà á. Nǹkan tí Sunday Igboho rí ń bẹ̀ tó fi fẹ́ gba Yorùbá nation nìyẹn. Sunday Igboho ò gba Yorùbá nation pé bóyá òun fẹ́ jẹ president Yorùbá nation. Kò gba Yorùbá nation pé bóyá òun fẹ́ jẹ ọba kan ní Yorùbá nation. Ó fẹ́ mú àwọn èèyàn ẹ̀ kúrò nínú ìyà nínú òṣì ni. Ẹ̀yin ọmọ Yorùbá inú ẹ̀yin kan náà lẹ́dẹ̀ tún ń já wálẹ̀. Àbí iṣẹ́ yìí kọ́ lẹ̀ ń já wálẹ̀. Ìgbà tó dẹ̀ ti wá rí bó ṣe rí kò ní fẹ́ fojú olóore gúngi. Èèyàn tó níyàwó tó lọ́mọ tó ní business tó ń freeze gbogbo àkáǹtì ẹ̀ ṣó rọrùn ni for how many years? Tó bá jẹ́ yín kọ́ báwo lẹ tó bá jẹ́ yín kọ́ ẹ̀yin gan ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká fi ro ara wa wò. Kó tó ìwà máa sọ pé ìwọ ọmọ àlè rádaràda rédèrèdè tó ń sọ̀rọ̀ nípa muslim ticket. Àǹfààní wo ni muslim ṣe? Ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀, ẹ̀sìn rádaràda, ẹ̀sìn rédèrèdè, ẹ̀sìn tí ò ṣe fi tọrọ ẹ̀sìn. Àwọn kan wà nínú yín tó jẹ́ pé wọ́n ní làákàyè o tó jẹ́yàn dáadáa but àwọn ẹranko ló pọ̀ jù online nínú ẹ̀yin muslim. Ọmọ àtirọ́ ní orí yín ò pé rárá. Tó bá ṣe sáìdì Ọ̀yọ́ ló ti wá máa wò pé bóyá ó ṣe ṣe kan kò yín pọ̀ mára àwọn nú pé ọ̀tá pa àbí nǹkankan ni. Náà ṣe mistake yín papọ̀. Tó bá jẹ́ sáìdì ibẹ̀ ló ti wá. Tó bá wá dé wá jẹ́ sáìdì Ìlọrin náà ni màá mọ̀ pé ọmọ màálù ló mú dàgbà. Torí èèyàn ò lè mọ mú obìnrin gidi kó máa sọ gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu kó máa jáde lẹ́nu ẹ̀. Ọ̀dẹ̀ burúkú. Ẹ wo ibi tá bá dé èmi support bàbá. Anything nǹkan tí bàbá bá ti ṣe ẹ jẹ́ kó tẹ́ wá lọ́rùn. Ó tẹ́ tèmi lọ́rùn. Torí ẹni ẹlẹ́ni ti try ó ní family títí ẹ̀. Anything nǹkan tán bá ti ṣe ẹ jẹ́ kó tẹ́ wá lọ́rùn. Ó ti gbìyànjú fún wa. Táyé pé bó àwọn ṣe gbé làwa ṣe gbé ni kò ní jábọ́. Àwọn kan dẹ̀ gbé o, àwọn kan gbé normal. Ṣùgbọ́n àwọn tó ń jábọ́ ló pọ̀ ju àwọn tó gbé lọ. Èmi ó tèmi lọ́rùn o, ẹ jẹ́ tó bá fẹ́ ṣe APC ẹ jẹ́ kó ṣe APC. Ẹ fẹ́ni ẹlẹ́ni ilẹ̀.